A kú dédé ìwòyí. Mo kí ẹ̀yin bàbá mi nínú ilé. Mo kí ẹ̀yin màmá mi níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí káàkiri àgbáyé. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́, porogodo ayé ò ní lù fún wa jó. Ìjàmbá ó kéré ó tóbi kò ní jẹ́ ìpín èmi àti yín. A ní sìnkú aya, a ní sìnkú ọmọ, àwa náà pàápàá a ní dẹni àkọlẹ̀ bò. Mo dúpẹ́ lọ́wọ́ yín olólùfẹ́ mi pátápátá, ẹ̀yin tí ẹ ti subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ ti subscribe tẹ́ ń wò mí, ẹ dákun mo bẹ̀ yín ni, ẹ bá mi subscribe torí pé nǹkan tí mo fẹ́ lọ́wọ́ yín náà nìyẹn. Kẹ́ ẹ lè ránṣẹ́ yìí lọ́wọ́, ọkùnrin tó ń sun rárá fún ọkùnrin, àkọ́ṣẹ́ ló ń ṣe. Lórí àwọn àṣírí tí mo fi kalẹ̀ yìí, a wádìí ìmọ̀ ìjìnlẹ̀ lórí ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí tẹ́lẹ̀ ń wò yìí tá à ń fi kalẹ̀ yìí, kò ń ṣe ọ̀fẹ́ la gbà á. Àwọn bàbá wa tá à ń gba àwọn àṣírí lọ́wọ́ wọn, à ń fún wọn lówó. Èmi wá béèrè owó o. Nǹkan tí mo béèrè náà ni pé tí mo fẹ́ lọ́wọ́ yín ni ẹ bá mi subscribe, ẹ bá mi share, ẹ bá mi like. Ìwọ tí o bá lò ní fi ogún baba tiẹ̀ lẹ̀, ìwọ náà ní ogún baba tẹlòmíì gbà. Àwọn àṣírí tí mo mú ẹ má jẹ́ ká fi ṣeré o. Àwọn àṣírí tó confirm ni, àwọn tèmi gan ti ṣe fún èèyàn ni. Mo wá kẹ́yìn lólùfẹ́ mi náà kẹ́ ẹ jẹ àǹfààní ẹ̀. Ṣé rí iṣẹ́ tí mo mú wá fún wa lónìí? Mo mú iṣẹ́ àdódùn wá. Iṣẹ́ àdódùn ni mo mú wá fún wa ní èní. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ yìí, àwọn tèmi náà ṣe fún èèyàn ni. Ṣé ti rí báyìí? Iṣẹ́ àdódùn yìí a máa ń lò fún ilé tó bá ń dàrú. Bí a ṣe lè tò ilé yẹn padà láàrin ọkọ àti ìyàwó, tí ò bá sì fẹ́ láàrin ọkọ àti ìyàwó mọ́, tí ò sì fẹ́ láàrin boyfriend and girlfriend mọ́. Àwọn tó fẹ́ fẹ́ra wọn ni o. Mi sọ pé ẹni tí ò fẹ́ olóṣó, mi ò fi iṣẹ́ lẹ̀ fún olóṣó. A fi ń tò àárín ọkọ àti ìyàwó ni. Ilé àtọ̀nà gbogbo wa ò ní dàrú. Aya wa ò ní daya láya, ọkọ wa ò ní lọ́kọ. Ṣé rí tí mo mú wá iṣẹ́ àdódùn ni, à ń pè ní àdódùn máwòtá. Tí a bá ní iṣẹ́ yìí lọ́wọ́, ó dá mi lójú pé ọkọ wa ò ní wo ìta. Ó dá mi lójú pé tí a bá ní iṣẹ́ yìí lọ́wọ́, ìyàwó ẹ̀ ò ní wò ta. Kí ló tún kù nígbà tó bá ti ń gbádùn ẹ̀? Kí ló tún kù, kí ló wá káàkiri? Àtèmi àti yín, Ọlọ́run ní da ẹjọ́ èṣù mú wa. Àárín wa ò ní dàrú. Àárín mi àtàwọn ìyàwó mi ò ní dàrú o. Bẹ́ẹ̀ ni àárín ẹ̀yin àtàwọn ọmọ àti ìyàwó náà ò ní dàrú. Iṣẹ́ yìí ó kéré lójú, àmọ́ ata tó iyọ̀ ọdún. Kí la máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá ànàmọ́ pupa. Ṣé rí ànàmọ́ yìí? A máa gé, a bẹ́ nígbà tí bí a ṣe máa ń bẹ ànàmọ́ yìí. A wá gé kéékèèké, a sá tó máa gbẹ. Mo lè ń wò yìí. Ẹ bá ti sá ilé yìí, a máa sá tó máa gbẹ. Tó bá ti wá gbẹ dáadáa, wọ́n ń pe kinní kan ní àdùndùntán. Kí ló ń pè ládùndùntán? Ewé kan wà, ewé ríran, ewé tí wọ́n fi ń pọ́n ẹ̀kọ. Ó ti yé ẹ̀yin àgbàlagbà. Ewé yìí ó máa ń fẹ̀, ẹ máa ń pè ní ewé ríran. Ṣé ẹ rí ewé ríran yẹn? Ó ní èso kan tó máa ń so nídìí. Èso yẹn máa ń rẹ́ẹ̀dì báyìí. À ń pè ní àdùndùntán. Tá bá já èso yẹn, tá bá fi kán inú, àdùndùntán ni lóòótọ́. Ó dùn kọjá bá a ṣe rò ó. Èso yẹn la máa já. Èso àdùndùntán yẹn, èso ewé tó fi ń pọ́n mọ́ínmọ́ín àbí wọ́n fi ń pọ́n ẹ̀kọ. Ewé yẹn la máa já. Ẹ má bínú. Èso ewé yẹn òun la máa já. Èso rẹ̀ náà ń pè ní àdùndùntán. A wá lọ èso yìí pupa yẹn, a lọ mọ́ ànàmọ́ táwọn olóyìnbó ń pè ní potato. Ṣáà ti lọ tó ti kúnná. Tí wọ́n ti wá lọ̀ ọ́, báwo la ṣe máa ṣe?
ẹ jẹ́ ká lọ wá oyin gidi tí ò ní àbàwọ́n, tí ò ń ṣoyin ṣúgà, oyin gidi. À á lọ̀ ọ́ tí ó kúnná dáadáa, á fi ayọ̀ á fi kù ú. Tó bá ti wá kù ú, báwo la ṣe máa ṣe náà ni pé ẹ jẹ́ ká dà á sínú oyin gidi. Ẹ jẹ́ kí oògùn yẹn, powder tá a ti lọ̀ tó ti di powder yìí, ká dà á sínú ike báyìí, ká pò ó papọ̀ dáadáa kó thick. Báwo la ṣe máa wá lò ó náà ni pé bóyá ọkùnrin la bá jẹ́ ni, ẹ jẹ́ ká kàn rọra fọwọ́ bà á báyìí, ká rọra fi pa orí àsákàrí. Orí àsákàrí la á fi pa. Tó bá jẹ́ pé obìnrin náà ni wá, tọkùnrin tobìnrin ló wà fún, á rọra fọwọ́, á rọra fi pa bí, ó ti yé yín, ibi tí àsákàrí ó gbà wọlé, ibi tí kiní yẹn ń nù tí okó máa nù wọlé, ibẹ̀ la máa fi pa níwọ̀nba. Ṣé ẹ rí iṣẹ́ yìí, a fi ń to ilé tó ti ń dàrú, a fi ń tò padà láàrin ọkọ àti ìyàwó ni. Ìwọ tó bá wá ń bá ìyàwó ẹ sùn tí ìyàwó ẹ wá ń pòṣé, nǹkan burúkú ni. Má ronú, bá mi lọ wá ànàmọ́ àti èso àdùndùntán lọ́ papọ̀, dà á sínú oyin, kó rò ó pọ̀, kó máa lò díẹ̀díẹ̀. Ó dá mi lójú pé àdúrà ló máa ṣe fún mi. Ilé àtọ̀nà wa ò ní dàrú, gbòrògbòdò ayé ò ní lù fún gbogbo wa jó. A ní rí jù báyìí lọ lórí ètò yìí. Mo wá bẹ̀ yín olólùfẹ́ mi pátápátá, ẹ̀yin tí ẹ ti subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ń fún mi ní ẹ̀bùn kan sí kejì, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin tẹ́ ń fún mi ní ìmọ̀ràn náà, mo dúpẹ́ lọ́wọ́ yín. Àti ilé àtọ̀nà wa kò ní dàrú. Ìwọ tó wá tí subscribe, dákun má wò mí lásán. Ẹ bá mi subscribe, ẹ bá mi share program yìí, ẹ bá mi like. Babaláwo la bá jẹ́ ni, pásítọ̀ ni wá ni. Ránṣẹ́ yìí lọ́wọ́, má ya àdánìkànjẹ. Jẹ́ kẹ́lòmíì náà ní àǹfààní. Jẹ́ kẹ́lòmíì náà ní àǹfààní nínú iṣẹ́ yìí. Bá mi share program yìí, kẹ́lòmíì náà wò ó, kán tàtara bẹ̀ ilé tó ti ń dàrú, kílé yẹn tò padà. Àtẹ̀mí àtẹ̀yín, àárín ẹ̀yin àti ìyàwó yín ò ní dàrú. Àárín ẹ̀yin àtọkọ yín ò ní dàrú. Àárín mi àti ìyàwó mi náà kò ní dàrú o. A ní rí jù báyìí lọ lórí ètò yìí. Orúkọ mi ò yí padà, orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Hafiz Abolade. Ire o, ó dìwọ̀ bí ọjọ́rọ̀.